Dédé wòyí o, ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa láti iléeṣẹ́ Koiki Media. Ètò àkọ́lé ètò wa tèní òun ni wípé báwo ni báńdíìtì ṣe fẹ́ tán ní ilẹ̀ kóòtù òjíire. Ẹ̀yin èèyàn wa nílé, àwọn kan àwọn ẹlòmíì ẹranko ni wọ́n. Ètò òun là ń ṣe, ó yàtọ̀ sí prógámù. Prógámù òun ni ètò, ìròyìn òun ni news. Torí ẹ̀ tí a máa kọ́mẹ́ǹtì bad comment yín kẹjẹ́ kó rí yín pé báwo ni a ṣe fẹ́ ṣe tí ìwà ìgbésùmọ̀mí báńdíìtì tó máa tán nílẹ̀ kóòtù òjíire. Àwọn nǹkan tí a rò ní wípé gbogbo ẹ̀yin tí Ọlọ́run bùkún tẹ́ jẹ́ kọ́ ọmọ kóòtù òjíire, ẹ ró àwọn èèyàn yín lágbára. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà olówó ẹ̀ lọ́wọ́. Ẹ̀ka gbogbo ẹ tẹ́ ń darapọ̀ mọ́ ètò wa nílé lóko lájò. Bá a pé èrè kiri torí mẹ́sẹ̀ tá a fẹ́ pass ó bẹ̀rẹ̀ wí ó bẹ̀rẹ̀ wí ó jọ bọ́ ní kálukú wa wí ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa owó tí wọn ò lè fi ṣàánú, owó yẹn ni wọ́n ń fún àwọn báńdíìtì lọ tó fi ń san fún ransom. Ẹlòmíì wà ebi ń pa ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀ kò lè fún wọn ní owó yẹn, ṣùgbọ́n ìgbà tówó yẹn tí báńdíìtì bẹ̀rẹ̀ sí ń jí wọn gbé sí wọn san owó yẹn. Ṣọ́ọ̀ṣì mi wà wọn ò lè ná owó yẹn kó fi support ọmọ ìjọ, ṣùgbọ́n nígbà tí àwọn báńdíìtì bẹ̀rẹ̀ sí ń gbé wọn sìn, wọ́n ná àwọn owó yẹn fún àwọn báńdíìtì. Àwọn yẹn fi ń gbàgbára sí, wọ́n fi ń ra àbọn, wọ́n fi ń ra ohun ìjà olóró tó máa fi kojú wa. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ìwà ìgbésùmọ̀mí ó ń peléke. Báwo ni àti pé ọ̀nà wo la fẹ́ gbé gbà? Ọjọ́ wo gangan ni ìwà ìgbésùmọ̀mí, ìwà báńdíìtì tí a máa sinmi ní orí ilẹ̀ kóòtù òjíire? Ẹlòmíì wà owó ìwà lọ́wọ́ ẹ̀, òjòlóyè láàrin ìlú gan, kò lè ra ọ̀kadà kó pin fáwọn èèyàn. Ẹlòmíì náà wọ́n tún fún wọn lówó kó kẹ́bí ṣètò ààbò ìlú yín. Ẹ̀rẹ̀ pàrà àrèké àgbo kan tí àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn elétò ààbò tí wọ́n máa lò. Ẹ̀ tún kówó yẹn ẹ̀ kó jẹ kọ́lọ́ba kó ṣàánú. Ẹ̀ kówó yẹn ẹ̀ kó ná. Èèyàn tó bá tún náwó yẹn sí ojú ọ̀nà ẹ̀ gbógun tì yẹn. Ẹ̀ bẹ́ẹ̀ sì máa rójọ́ ẹ̀ kiri pé èèyàn gan ló ń kówó jẹ, èèyàn gan ló ń kówó mì. Kò síbi tó ti ń kówó mì nílẹ̀ Yorùbá ẹ̀. Owó mọ́ṣáláṣí gan wọ́n ń kó jẹ. Wọ́n kówó jẹ ṣọ́ọ̀ṣì kò dàbí ti mọ́ṣáláṣí. Mọ́ṣáláṣí tó máa fún ọ lówó pé kọ́ dẹ́kì mọ́ṣáláṣí táwọn kan máa kó jẹ. Tó máa kó jẹ. Ọba ń ṣe tiẹ̀, ìjòyè ń ṣe tiẹ̀. Gbogbo àwa ta ní àwa ìjọ Ọlọ́run, owó wà lọ́wọ́ ẹlòmíì tó yẹ kó ra ọ̀kadà, mọ́tò fáwọn elétò ààbò tó wà lágbègbè ẹ̀. Kí wọ́n ra ìrèké, ẹ̀pà, gbogbo kan tí ẹ̀ṣọ́ aláàbò ń lò tó jẹ́ pé táwọn ẹni bí bá dé, wọ́n á fi dojú kọ wọ́n. Wọn ò ní ṣe. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká, tí wọ́n jẹ́ bí olórin, òṣèré tíátà, tí wọ́n jẹ́ ọmọ Kwara, yàtọ̀ sí Arúgbá tó sọ̀rọ̀, àrà àwọn tó kù kan sọ̀rọ̀. Torí wọ́n kẹ̀ pa Arúgbá, àwọn ẹbí Arúgbá yẹn ni.
Bùkọ́lá Arúgbá kò tí ì pẹ́ jù fún yín láti ṣèrànlọ́wọ́ fáwọn ọlọ́dẹ, àwọn elétò ààbò tí wọ́n jẹ́ volunteer tó jẹ́ tiwantiwa tí wọ́n wà nílùú yín. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program, ẹ bá wa pín káàkiri, ẹ jọ̀ọ́ ẹ bá wa love, ẹ bá wa like ẹ̀. Àsìkò ti tó fún yín, Bùkọ́lá Arúgbá, kẹ́yìn náà kẹ́ ẹ ṣètò ààbò tó nípọn fún àwọn èèyàn yín. Tó bá jẹ́ pé ọ̀kadà lẹ lè rà, ẹ rà á fún wọn. Tó bá dẹ̀ jẹ́ owó lẹ fẹ́ fún wọn pé kán fi rẹ̀pà, kán fi ra àwọn nǹkan tó máa fi dojú ìjà kọ àwọn tí wọ́n wá ń gbógun tàwọn èèyàn yín, ó dájú kẹ́ máa sanwó ransom lọ. Ẹ̀yin ìjọ Rìdíìmù, CAC, KANS, gbogbo yín pátápátá, ojúṣe gbogbo wa ni báyìí. Tí ṣọ́ọ̀ṣì náà bá ra ọ̀kadà fáwọn elétò ààbò, tó rà fún fíjìláńtè, tó rà fún Àgbẹ̀kọ̀yà, tó rà fún SOCOP, tó rà fáwọn ìfẹ́lódùn, àwọn security tí wọ́n jẹ́ tàbẹ́lẹ̀ àbẹ́ anybody tó wá pé ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ò tá àmọ́ orúkọ wọn tí wọ́n dìde pókè o. Àwọn wà láti dáàbò bo ìlú wọn ni, láti dáàbò bo ilẹ̀ Yorùbá ni. Ẹ gbé ìgbésẹ̀, ẹ support wọn, ẹ gbìyànjú gbogbo agbára yín láti ràn wọ́n lọ́wọ́. Láti ràn wọ́n lọ́wọ́. Kò ń ṣe pé patí nìkan lẹ máa náwó sí, lẹ máa fowó máa jẹ bí àgbà tó bá ṣe àjíyàn gbé, lẹ máa ṣe máa sanwó ransom. Àṣàbárí, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé. Kò dìgbà tó jẹ́ pé ìgbà tó bá jí àwọn èèyàn gbé, ìgbà yẹn gangan la máa ṣẹ̀ṣẹ̀ náà fẹ́ ràn ọ́ lọ́wọ́. A máa ní àṣẹ̀ṣẹ̀ fẹ́ máa bá wọn fowó máa san ransom, owó tó yẹ ká fi ràn wa lọ́wọ́. Ẹ̀yin náà tẹ̀dẹ̀ lówó lọ́wọ́ náà, kẹ́ ẹ náwó, ẹ ran àwọn èèyàn lọ́wọ́. Kó má jẹ́ pé bandit ló máa padà gbowó lọ́wọ́ yín. Èèyàn tẹ́bí bá ń pa lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ fún wọn lóúnjẹ. Emmanuel Òjó, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo yín kò dìgbà tẹ́ pé àwọn ẹlòmíì wà ebi ń pa lẹ́gbẹ̀ẹ́ yín. Ọmọ tálíkà mi wà tó rówó lọ school, tẹ̀dẹ̀ lówó, ẹ̀ ní rán wọn, ẹ̀ ní ṣóore. Àwọn ọ̀pọ̀ ẹlòmíì náà àfi bí ṣólóore ni. Ṣùgbọ́n ìyẹn ò ní kẹ́ má ṣe lè tọ́lọ́run ọba tó rán yín. Ẹ ṣé. Torí nǹkan tá bá ṣe lénìí á di ọ̀rọ̀ tán lọ́la. Ẹ ṣé. Gbogbo àwọn tó dolórí wa lénìí náà, ọmọ atẹrẹ̀fọ̀ dìde ni wọ́n. Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ bá tọ́jú náà, àwọn náà ló máa padà di kíní tó máa disturb yín, tó máa dà yín láàmú, tó máa dàlú láàmú. Owó tẹ́ ẹ̀ ń fún àwọn bandit ó ti pọ̀ jù. Owó yẹn náà ló jẹ́ kó bẹ́ẹ̀ sí ni máa pa àwọn èèyàn pé tí wọ́n bá já àwọn èèyàn gbé, wọ́n á gba ransom. Bàbá Adébóyè, bàbá Kúmúyì, David Oyèdépò, àtẹ̀yìn Sẹ̀lẹ̀, àsìkò ti tó. Sẹ̀lẹ́sẹ̀ wọ́n tẹ̀ lahun. Ìmẹ̀kọ tó jẹ́ headquarter wọn gan tó ń lọ lọ́dọọdún, mi ò bóyá provide ọ̀kadà tó kéré jù fáwọn àwọn security tó wà ńbẹ̀. Kò sí. Nígbà tí wàhálà bá ṣẹlẹ̀, tó sì kàn tí security fẹ́ fi defend ara ẹ̀, tó sì transport, tó sì mọ́tò àbọ̀kadà tí àwọn tó fẹ́ rescue tó fẹ́ gbé débẹ̀. Bọ́lá ẹ fẹ́ débẹ̀, ṣé yín wọn lọ́ máa fi débẹ̀ ni? Àwọn tó tẹ̀wá jọ́ lọ́dẹ tó ti kú lókè ọdẹ yẹn tó jẹ́ pé ikú àwọn bandit ló pa wọ́n, tí wọ́n pọ̀. Kí ni ojúṣe tẹ̀yin? Kí lojúṣe yín? Kí ni ojúṣe ìjọba? Kí ni ìjọba ṣe fún ẹbí wọn àbí ọba ìlú yẹn? Kí ni ọba ìlú yẹn ṣe fún ẹbí wọn? Àwọn tí wọ́n kú, ṣé pé wọ́n lọ gbèjà, wọ́n lọ rescue àwọn tó jí gbé, tí wọ́n pa ní side òkè ọdẹ. Wọ́n dárúkọ ìlú náà gan láìpẹ́, mo ti gbàgbé. Tí wọ́n pa wọ́n ní nǹkan bí oṣù kan àbọ̀ sẹ́yìn. Tí wọ́n pa wọ́n, àwọn tí wọ́n pa yẹn. Kí ni àwọn ará ìlú àtàwọn ìjọ Ọlọ́run àtàwọn ìgbìmọ̀ lọ́balọ́ba, àwọn ìjòyè bẹ̀ àtàwọn ọmọ ìlú bẹ̀ tó rí jàjẹ tó wà lókèèrè
kí ni wọ́n ṣe fídíò ẹ̀ wọ́n ṣo ẹ̀gbẹ́ ẹ̀ tọ́nà pọ̀ ti pa baálẹ̀ o tíyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí í sunkún tí wọ́n pa gbọ́ àwọn èèyàn tí wọ́n pa yẹn tó jẹ́ pé ìjà kí a kúrò lóko ẹrú àwọn èèyàn wọn tó ń gbé tọ́bẹ̀ jẹ́ káwọn kí ni ìgbésẹ̀ tí àwọn èèyàn gbé àwọn tí débi pé orí máa wẹ́ lòmíì gan láti pé òun máa jà fún ìran òun ò nígbà káwọn pípé wọlé kò sí compensation. ṣùgbọ́n àwọn bandit nìkan àwọn lẹ̀ ń gbowó fún wọ́n gba 575 million nífẹ̀ẹ́ lódùn local government ṣáma local government kí ni nǹkan tẹ́ ṣe fún ìdílé àwọn tó pa àwọn tó lọ rẹ̀ kí ni nǹkan tẹ́ ṣe fún wọn àtẹgbàpẹgbà àwọn kan lẹ̀ ń ṣọ́ọ̀ṣì ní tó ṣẹlẹ̀ ní eruku láìpẹ́ kí ni àtẹgbàpẹgbà wọn lẹ̀ ìjẹ́ ìjọba Kwara State ẹ̀yin sẹ́nétọ̀ ẹ̀yin House of Assembly ṣáma local government councillor member House of State House of Assembly ẹ̀yin commissioner ẹ̀yin supervisor ẹ̀yin SA to the governor ẹ̀yin tẹ́ wà ní board ìgbésẹ̀ wo lẹ gbé bó tẹ̀ pé Ministry of Education Kwara State òkè o àwọn gbé o scholarship fún àwọn ọmọ ẹni tí wọ́n pa nítorí wípé ìjà ìlú lọ́lọ́gbè kò sí. òun ló yẹ máa jẹ́ pé tí wàhálà bá dé ńgbà míì àwọn èèyàn kì í fẹ́ dìde tí wọ́n ti mọ̀ pé bọ́bá kọ̀ọ̀kù fún kọ̀ọ̀kù sàárà ni ṣùgbọ́n àwa nítorí ẹ̀ náà ká máa wò wọ́n níran. nítorí ẹ̀ ká máa wò wọ́n níran. wọ́n sọ ẹ̀mí àwọn èèyàn di kite. irú àwọn ìwà báyìí òun gan ló jẹ́ kó bẹ̀rẹ̀ sí ni máa fẹsẹ̀ múlẹ̀ sí i torí wípé ìlú yìí àwọn tó bá ṣoore fún wọn kì í mọ̀ ọba ń sìn gbogbo wọn sá kúrò ní ọba sá kúrò nílùú ọba ò ní gbé fún gbàtẹ́ mọ̀ pé ẹ̀tọ́ bá jẹ kí lẹ wá fojú kòkòrò ìjọba fún ẹ̀fojú kòkòrò ẹ̀ fi jọba tán ìlú dàrú gbàtẹ́ kókò sáwọn tí fabámú náà lọ fi ń jọba ọ̀nàdà tí ìlú ò ní dàrú ọ̀nàdà tí ìlú gan máa rójú tó máa ráyè nígbà tó jẹ́ pé àwọn tí ọba ò tọ́ sí àwọn ló fi wá ń jọba. gbogbo ẹ̀ ló dá páípáí owó tó yẹ káwọn èèyàn fi túlù ṣe báńdíìtì ti gba gbogbo ẹ̀ tán owó tó yẹ kẹ́yìn náà fi ṣàánú ẹ̀ fi ṣàánú àwọn báńdíìtì lẹ́ ń kó fún àwọn ọlọ́gbà lọ́wọ́ yín yín ọ̀kẹ́ ní kọ́ má tó tún yín jí gbé. ẹ wá sọ̀rọ̀ pé ìlú ọlọ́run á bá wa tún lù ṣe. Once again, Koiki Media bringing the work closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media bẹ̀ láti ń dábẹ́ ìdíbẹ̀ láti ń fọ̀ bí òwe. Ẹ jẹ́ bá a máa support iléeṣẹ́ Koiki torí wípé iléeṣẹ́ ló yí ìdúró lóyìn táwájí. Ó ń ṣe ìtanijí fún wa lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ kóòtù òjíire. Ìgbà wo àsìkò wo la fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìjínigbé ogun àwọn báńdíìtì kidnap gbogbo ẹ̀ ìpànìyàn yìí ìgbà wo la fẹ́ dúró ìgbà wo ló tó fẹ́ dúró. ọ̀rọ̀ yìí ó kan níjọ ó kan àsàlátú ó kan ọba ó kan bọ̀rọ̀kìnní ó kan ìmáàmù ó kan pásítọ̀ ó kan rẹ́fẹ̀ ó kan wòlíì ó kan ajíhìnrere. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹgbẹ́ alásàlátú náà NASFAT kí ni nǹkan tẹ́yìn náà fẹ́ ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ àti kọ̀rí gbogbo ẹgbẹ́ alásàlátú Ansarudeen
ṣọ́rẹ́ẹ̀sì nìkan lẹ máa bójútó ni ẹni bójútó ọ̀rọ̀ ìlú nígbà tí ẹ̀mí àwọn èèyàn bá wà òun ló máa jọ́sìn. Ansarudeen ọ̀nà Nawaruldeen gbọ́ àwárí Islam gbogbo yín pátápátá ẹ̀yin náà ẹ ní ẹ̀tọ́ láti contribute sí kan tó wà nílẹ̀. Ẹ gbáradì ẹ wá owó kẹ́yìn náà rọ̀ ọ̀kadà. Ẹ̀yin tẹ́ bá wà nílùú èmi náà tẹ́ mọ̀ pé ẹ lè fi ràn wọ́n lọ́wọ́ lágbègbè Kwara ẹ ra àwọn kan ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ dẹ̀ rí i pé ẹ kó sí wrong side torí ẹlòmíì àtúgbà tó lọ ta ni kò tún ní fún wọn ìyẹn náà ló tún burú jù. Àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ gangan wọn tún ní jẹ́ kó rí kan ẹ lò. Gbogbo ẹ̀yin tó bè kan rán tẹ̀ fi lọ ń jíṣẹ́ fáwọn èèyàn tẹ̀ ń jẹ́ kó máa kó gbọ́ àwọn èèyàn tó pa yẹn ẹ̀jẹ̀ wọn á bì yín. Owó ọ̀kadà ń sin tó bá rà ó yá òkè o. Gbogbo ìlú kọ̀ọ̀kan bí ọ̀kadà mẹ́wàá gbogbo wọn ìlú tó jẹ́ pé kéréje tí wọ́n dà láàmú yẹn kọ́ fún wọn ní ọ̀kadà mẹ́wàá èrè o pump action tuntun rèé o kẹ́ fún wọn. Bíjọba ò tẹ̀ ṣe oúnjẹ àwọn nǹkan tá a fún òtẹ́ wọn máa lò kọ́ fún wọn. Àwọn pípù yìí gan wọn ò ní lè máa wọlé owó tẹ́ fẹ́ ná fún wọn kò tí ì tówó ransom kan ṣo táwọn ará bí ń gbà àwọn ń gba ransom wọ́n fi ń ra ìbọn wọ́n ń ra gbogbo ẹ̀. Ẹ̀yin yẹn ẹlòmíì á lóun ò ní lọ́lé wọn kò lọ́lé wọn kò gbé bẹ́ẹ̀ wọn lè jó òun gbé. Ibo lọ ti lè jẹ́yàn gbé sí kò sẹ́ni tó safe kò sẹ́ni tó safe. Nígbà tí ààrẹ tó pààyè pé kó máa da màálù kì í tọ́mọ Fúlàní kan tí yẹn wá pé òfin ti ààrẹ ló ṣe káná ọmọ Yorùbá ló sọ orí ẹ̀ wọ́n á ti gbé. Wọ́n kó bọ́n wọ́n póòsì wọ́n fi wà jẹ́ wọ́n fi wà jẹ́ ń ṣàyàn. Àwọn òyìnbó ni ṣùgbọ́n kó ní kálukú wọ́n ní kójú má rí gbogbo ara lóbẹ̀ kó ní kálukú kó dúró re kó máa wo bó ṣe ń lọ tàbá fi mú kẹ́fín nǹkan tó dá lágbègbè wa ẹ jẹ́ kí á tètè pariwo síta ká ṣe follow up lé lórí kó tó di pé ó máa di iṣu àtayànyàn. Ẹ jẹ́ ká dúró àdúró dáadáa gbogbo ẹgbẹ́ CDA náà ẹ má kàn jẹ́ ká dúró lásán bó jẹ́ wíṣù ká mú báyìí máa communicate ara wa kẹ má ṣe kò kàn mí èmi àti lágbájá kan wà lẹ́gbẹ̀ẹ́ lé mi à ń kíra ẹ lọ parí ìjà àsìkò tó yẹ kí everybody wà ní ìrẹ́pọ̀ rẹ̀ tó tí bí bá máa ṣẹlẹ̀ kẹ́ lè pera yín torí àìfìmọ̀ṣọ̀kan yẹn ó máa kàn kóyà jẹ́ yín ni ẹ kàn máa san ransom tó yẹ kẹ́ san torí ọdún ló ń bọ̀ ẹ̀ náà ọdún ayọ̀ la máa ṣe àníṣọdún ìbànújẹ́ à ń lè mú wájú báyìí lọ fún yín láti lè.